Mo kí gbogbo yín o, ojú tẹ̀wọ́ wà ní ojú yín ò ní fọ́, etí yín ò ní di, àrísìkí ìrànlọ́wọ́ yín kò ní dúró. Gbogbo nǹkan tẹ́ rò tẹ́ fi ràn Àgbàlá Gabriel lọ́wọ́, tó bá pè láàárọ̀ tẹ́ ń dá lóhùn, tó pè lọ́sàn-án tẹ́ ń dá lóhùn, tó pè náà àrísìkí náà ò ní dúró. Wọ́n á ní fi fọ́tò yín ránṣẹ́ sílé. Gbogbo èrè tó wà ní àtọ́jú owó àfèrè ilẹ̀ máa kú ní Nàìjíríà padà. Ẹ ṣe ìrẹ́kùnà lọ́wọ́ Àgbàlá Gabriel ó jíṣẹ́ yín, ó jíṣẹ́ yín gan. Ṣé ọmọ pé èèyàn lè dá ṣe? Ẹ̀yin aláàmì jẹ́ bá sọ̀pọ̀tì ẹ̀ka ìdá máa dá ṣe. Ọlọ́run adé máa rìn náà lọ. Ẹ̀yin lógun alátakò wọn ní pé ipa o. Nítorí já ìrànlọ́wọ́ tẹ̀wà l'Amẹ́ríkà ìyẹn fọ́kàn báyìí. Bí agbára Ọlọ́run àti Jésù Kristi tí Àgbàlá Gabriel ṣe, wọn à ní oníkàn dípòdípò wọn á gbé wáyé. Ní ṣubú dáìtì ní ṣubú dípòdípò ẹ máa dànù. Olúwa máa gbé olùrànlọ́wọ́ kìkì fún mi. Ẹ sọ̀pọ̀tì ẹ̀. Nítorí wá wà ẹ mọ̀ mí dáadáa. Bọ́ọ̀mù sì lè rí látọ̀gbọ́n. Ọlọ́ọ̀tẹ̀ tí wàá ṣe ẹ tún wà ní àwẹ̀ àti Kírísítẹ́nì àti Mùsùlùmí. Gbogbo àdúrà tẹ bá gbà lọ́tẹ̀ ló máa jẹ́ fún mi. Gbogbo àdúrà ló máa jẹ́ fún ẹ̀mí ṣubú. Ẹ̀mí ṣubú ara ẹ̀mí ṣubú ẹ̀mí. Ìrànlọ́wọ́ Ọlọ́run á máa gbé dìde fún yín. Aláwọ̀láwà láàpọ̀ àtà ẹ̀dọ́. Ó ní ìsọkò títí sọ fún yín. Kò ṣeré bẹ́ẹ̀ ni pé a lọ s'Àgbàlá Jésù a lọ́wọ́ kábúkábú. Àbá lọ máìkúrò tó pọ̀ Ìbàdàn. Bọ̀tí bọ́ọ̀sì bá pọ̀ gẹ́gẹ́ sí. Ó yá táwọn ìlú ìsìn túra wọn jẹ́ ní bọ̀tì. Ó dúró di kí ẹ bá dúró di òpó Jésù. Ṣé mọ̀ pé títí láéláé ni? Ó dẹ̀ mọ̀ pé èrè ẹ̀ ń bọ̀ lọ́kọ̀ọ̀kan. Olúwa sọ pé èmi á ṣàánú fún àwọn tí mi máa ṣàánú fún. Àgbàlá Gabriel báyìí àsìkò àánú ẹ̀ ti dé. Torí tó ṣẹlẹ̀ lẹ́nu ní sọ́kò tí sọ fún wa lájọ́ wa mẹ́. Inspiration ẹ̀ kàn wá ní ó dẹ̀bù kó fún ẹ̀kan ní 200,000. Kò ní mọ̀ pé tó ń bá rí àtàwọn èèyàn olókè òkun wá sáré fún. Èrò dẹ̀ pọ̀, èèyàn mélòó ló fẹ́ mú dẹ̀ ní mi ìfẹ́ ojú ṣáájú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ ti tọ́ka wọn wà ní ìbẹ̀. But inspiration Ọlọ́run wá. Ẹ tí ẹrù ló lọ ìmájì. Ẹ dẹ̀rù gan wá láti rí Àgbàlá Gabriel ni ó wá láti pé ó ti bú ó lọ hospital ó lẹ́sẹ̀ ẹ̀sìn nǹkan kan bẹ́ẹ̀ ẹ̀wù bọ́lọ̀ ṣe wá mú jáde. Lágbára Ọlọ́run ire tẹ́yìn lóró tẹ́lẹ̀ tẹ́ ṣe ń ṣe fún Gabriel bẹ́ẹ̀ náà lọ́lọ́ máa ṣe fẹ́ yìí. Bó ṣe máa rí ni o. Mo náà ní ṣubú ara kò ní ṣubú ẹ̀mí o. Gbogbo nǹkan tó lọ bá dẹ̀ fẹ́ ló máa ṣe fún. Bó ṣe máa rí ni o. Mo fi àsìkò yìí kí ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò àgbáláyé. Inú mi dùn láti wà bíbá yìí lọ́jọ́ tèmi. Torí Àgbàlá Gabriel kò kàn máa ń rí wọn náà lórí social media gbogbo oríṣiríṣi kan tó ń ṣe. Kò dẹ̀ sí àfẹ́ni tí wọn ò bá fi owó tọ́ àbẹ́ni tí ó bá jẹ́ pé ó jẹ́ ọ̀tá Ọlọ́run ló máa ní gbogbo nǹkan tí Àgbàlá Gabriel ṣe ìdùnnú òun nínú. Nítorí wọ́n ń pa èèyàn ní ẹ̀rín, wọ́n nu omijé ojú àwọn èèyàn, wọ́n nù kúrò. Ṣẹ́ni tó ń kọ́lé fún, ṣẹ́ni tó ń ra mọ́tò fún, ṣẹ́ni tó ń fún nínú iṣẹ́. Mo tún gbà àwọn kan tẹ́kọ̀ọ́ tiẹ̀ sọ pé ìfẹ́ gbogbo àwọn ará sẹ́yìn nù kúrò. Torí wọ́n ní kọ́ àwọn tí ó kọ́ṣẹ́, àwọn tí wọ́n lọ sí school, gbogbo náà máa lọ sí school lọ́dẹ̀ máa kọ́ṣẹ́. Ṣé ọ̀dẹ̀ sẹ́yìn tó torí ìdí èyí, mò ń fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel. Ibi tí ẹ ti ń mú owó tí ẹ̀ ń ná Àgbàlá òní wo bẹ̀ o. Ẹ máa rí ná, ẹ máa rí lò, ẹ máa rí ṣe, ẹ máa rí jẹ. Ẹ jọ tó ìtọ́ lọ́run wí ayé. Ṣùgbọ́n sọ́pọ̀tì yín kò ní rẹ̀ yín. Ní tẹ́tẹ́ tí mo ẹ̀ ní mọ̀ torí ẹ ń ṣe wonderful jobs. Yàrá bẹ̀ ọ́ náà máa tó tẹ̀ ẹ̀ náà ẹ ṣe gan-an. Lórúkọ ilé ẹ̀kọ́ sí orúkọ mi Ọláníkẹ́ Abíọ́lá Pẹ̀lá. Thank you very much. Ọmọ ilé kẹfẹ́lá. Ẹ ṣé o. A máa kò sí àbọ̀. God bless you. Thank you so much. Wọ́n ṣe fún yín o. Kò ní tán lọ́wọ́ ti yín náà o. Kò ní tán lọ́wọ́ ti yín o. Kò ní tán lọ́wọ́ ti yín o. Mo gbàdúrà kan nígbà tí mo wá bí last. Àgbàlá Gabriel testifies. Ṣùgbọ́n mo tún wá àdúrà kan tí mo tún wá fẹ́ gbà sí ni pé bọ́ọ̀sì tí mo bá lágbàlá yìí ò tó. Kò tó ẹ̀yin ará diaspora torí ìtọ́ lọ́hùn. Ṣé kókè tí tara mi mo tọrọ yẹn? Nígbà tí ó bá pọ̀
yóò lè kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá láti wá jàǹfààní tẹ̀ ń ṣe torí pé ẹ̀yin lè ń ṣe tá a bá ń parọ́ tán ara wa jẹ lóko ẹ̀yin lè ń ṣe o kò wá ní tán lọ́wọ́ yín kò ní fìgbà kankan fẹ́ ẹ̀ tán ẹ̀yin tẹ̀ wà lamẹ́ríkà gbọ́ pé olórí oko ṣe ń lé àwọn èèyàn ní sínú àwọn tí wọ́n lè wọ́n wọn tó wá ní fi yín tẹ́lẹ̀ mọ́tò wá sí ilé wa wọn ní fi ẹrù yín ránṣẹ́ sí wa ẹ máa rí jẹ ẹ máa rí mu ẹ máa rí ná ẹ máa rí lò àwa náà wọn ò ní gbé wa pakẹ́ tó lé o Agbala Gabriel nílẹ̀ mọ̀ wípé ẹni tó bá ṣe dáadáa wọn máa ń ní ọ̀tá gan torí wọn ó jẹ́ ọ̀tá àwọn tí máa ń ṣàìdá yẹn so ìṣọ́ àti ààbò ti Ọlọ́run àti àdúrà àti yín náà àti ìṣẹ̀dá àti yín náà kọ́mọ̀ jẹ́ kí apá ọ̀tá àti jẹ àti mu àti ná àti lò kí Ọlọ́run nínú màlẹ̀ kó máa bá wọn bọ̀. Lẹ́nìí mo tó gbà pé tuntun lọ́lọ́run mo tó gbà pé Ọlọ́run bẹ́ẹ̀ mi tó wà torí tó sojú mi lónìí ẹ̀dẹ́rù bà mí ẹ̀rù tó sì dábàá mi ni pé ókè Agbala Gabriel dìde pé òun fẹ́ kẹ́lẹ̀ kan mú 200 lọ nínú láfàtà ti parí ìsìn òun fẹ́ kẹ́lẹ̀ kan mú 200 lọ ókè gbogbo ẹ̀yin ọmọ àjọ ẹ wá lọ máa wá ẹni tí ò ní ṣe ṣé ẹ mọ̀ wípé ó túmọ̀ sí pé ẹni tí ò ní ṣe ò pọ̀ ní chọ́ọ̀chì Agbala Gabriel Agbala Gabriel gangan fúnra ara rẹ̀ ní màmá yẹn o ṣùgbọ́n ó lé ní 1 hour tó fi wá àwọn èèyàn káàkiri pé ẹni tí ẹ máa mú tí gbogbo ayé máa wò pé yẹ́ ó ní ìrànlọ́wọ́ àti tèmi. So ìgbà tán wá eventually mú àwọn kan jáde ẹni tí Ọlọ́run wá tìtorí rẹ̀ ní kí Agbala Gabriel ó sọ̀rọ̀ yẹn ó wá jáde nígbà tí àwọn bíi 4 ti wà lórí ìlà ó wá jáde wọ́n tó wá àwọn èèyàn tó wá dá padà nígbà tí wọ́n dá padà tó wá lọ jókòó àwọn èèyàn ti wá pé wọ́n àti rí 6 tẹ́pà méje àti rí 6 so èèmọ́ tó ti Agbala Gabriel wá bá pé kí ni ẹ fẹ́ ká kí lè rọ̀pá fi lè yẹjú kí ní nítorí wọn fi tó 6 mọ́ ní níta tèmi mọ̀ pé a fi lè yẹjú ẹ̀ ni pé ẹ jẹ́ kí wọ́n kọ no sí 5 kí ẹ̀kẹfà ọ̀jẹ́ yes kí wọ́n lọ mú kọ̀ọ̀kan tó bá mú yes òní kẹ́ fún lówó yẹn bọ́ bóyá Agbala Gabriel fún wa rí bí ẹni pé yóò jọ tẹ́tẹ́ nǹkan máa tó ga wọ́n ti kọ́ fún níta Agbala Gabriel níbi tí Agbala Gabriel tó lọ fún bẹ́ẹ̀ ṣé ẹ ti kọ́ fún níyẹn tán Agbala Gabriel wá lọ sí ibẹ̀ yẹn ní ẹ̀yìn pátápátá lóbìnrin yẹn tó kù sí ó wá lọ síwájú ibẹ̀ pé tí ẹ̀yin ò lẹ́nu kankan bí ẹ̀yin ò lẹ́nu kankan rárá àwọn ní o kì í nìkan ní wọ́n máa yẹn lọ sí kí wọ́n máa yẹn tó lè dìde láti ibẹ̀ yẹn dé iwájú tó tọ́ tẹ́kì ẹ̀ ń ta ẹ̀ wọ́n máa yẹn ló wọ àgbò yẹn lá ṣùgbọ́n pẹ̀lú àbálọ àbábọ̀ rẹ̀ mẹ́mú iye àwọn ọmọ kéékèèké tí wọ́n dìde àṣé Ọlọ́run ti gba àdúrà ọmọ yẹn kó tó kú òun lé òun ló kó sí Agbala Gabriel lẹ́mìí t'Agbala Gabriel fi ní òun fẹ́ fún ẹni òun fẹ́ kẹ́nìkan mú 200 lọ lónìí tó dẹ̀ wá ṣe títí tí Ọlọ́run fi wá mú ẹni tó rán sí yẹn gangan jáde láàrin àwọn 7 gbogbo àwọn ọmọ kéékèèké tó wà ń bí ó máa yẹn ni wọ́n máa ń fọwọ́ kàn kó débi pé Agbala Gabriel náà sọ pé yẹn tó sòjòrò ni pẹ̀lú nọ́mbà tẹ̀ yẹn torí ó dàbí ẹni pé àwọn náà wọ́n ṣe ń fojú ká wọ́n tó rí pé yóò jù bẹ́ẹ̀ lórí gbogbo àwọn ọmọ yẹn ọ̀dọ̀ yá yẹn náà wá so ibi tí mo ti ń sọ wípé tí mo ti gbà pé ètò Ọlọ́run wà nítòótọ́ ó tó wá láwọn ibi tó wà torí ibi tí dọ̀tí bá wà ètò Ọlọ́run ní sílẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ chọ́ọ̀chì ni wọ́n wú orí ní lẹ́yìn chọ́ọ̀chì bàbá yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé ẹ̀wù chọ́ọ̀chì wọn èèyàn ni wọ́n gbé chọ́ọ̀chì yẹn lé lórí òkú ọmọ wà mẹ́ tí wọ́n dẹ̀ tún tí wọ́n bá ọ̀sẹ́ni kankan tó lè èmi ní omi ìmẹ́lòmí o ọ̀sẹ́ni kankan tó lè bá arákùnrin kan fún mi nígbà èèyàn tọ́lọ́run ní tọ́lọ́run èyí tí èbá ṣe tọ́lọ́run yóò máa náà máa pera rẹ̀ ní tọ́lọ́run àwọn ni wọ́n sì máa dájú àwọn ni wọ́n máa rówó gbàjù àwọn ni wọ́n máa lérò jù ṣùgbọ́n mo bá Agbala Gabriel pé lọ́wọ́ àwọn èlò tí wọ́n mú rí àwọn èlò tágbára wọn ká láti ràn lọ́wọ́ ni so àwọn ọmọ wa ń bẹ Ọlọ́run fún àwọn èèyàn tí ó gbé ìjọ yìí ga torí táwọn èèyàn bá ń rí báyìí tí wọ́n bá ń lọ wọ́n rí tí wọ́n gbà wọ́n ń wá tí wọ́n rí gbà ẹ rí pé wọ́n máa wá sí i wọ́n máa pera wọn wá ni so nítorí pé iṣẹ́ tí wọ́n náà ń ṣe yẹn ò ní dúró dákòókò bí Ọlọ́run bá mi ran Agbala Gabriel lọ́wọ́ nígbà tí bàtọ láti sẹ́yìn kí
ọlọ́run ló máa ń kọ́ mọ́jẹ kí ìrànlọ́wọ́ òfin náà kọ́ ẹ̀ wájú ẹ̀dá ẹ̀ yọ̀ǹda mi wọ́n máa bá àwọn ọ̀gbọ́n mi àtàwọn kọ́lẹ́tì mi yòókù wọ́n máa bá yín sọ̀rọ̀ torí Àgbàlá Gabriel náà ni wọ́n ní iṣẹ́ lọ́bì kan ọ̀gbọ́n mi tó padà bọ̀ á. Mo rí fídíò tó yẹn. Wọ́n ṣe àwọn ẹ̀ṣẹ́ ìpínlẹ̀ náà. Mo rí. Bàbá, iṣẹ́ fún tẹsímọ́nì. Òpin ọ̀sẹ̀ méjì yẹn ni orin mi wọlé fèmí tẹ́lẹ̀ wá gbé ẹ̀fún mi. Ṣé ẹ̀dọ̀wé pẹ́yìn sọ pé lórí ògbọ́dọ̀ ọ̀rọ̀ wọn pé ilé àtọ́lájọ́ pé tẹ̀lé. Ṣé Dísẹ́mbà kan àbí Jánuárì lè wá? Bàbá ń sọ pé àwọn èsì wòlíì ò pé ṣùgbọ́n àwọn gbàgbọ́ pé tí oṣù máa ẹṣẹ́ bẹ́yà bóyá láàrin ẹsẹ̀ oṣù tó kò lè Ọlọ́run Bíbélì mi rè Ọlọ́run alàyè gbọ́ ó pé 2 weeks aṣá àmì iṣẹ́ mọ̀ ẹ̀nẹ́dọ́ pè mọ́ fẹ́ ta ilé kan ọjọ́ àtàṣọ ìmú bá wọn ta ó fún mi lówó ìyá yìí máa gbélé lọlé ọ̀dọ́ máa fi jáde àkùnrin àwọn àbẹ̀ bóun ti wọlé nù kò tún wá wọlé lásán ó tún bá bọ́ọ̀sì chọ́ọ̀tì mi wọlé so bọ́ọ̀sì yẹn wá pé méjì mo ní àwọn bàbá yìí lóòótọ́ wọn ṣe wọlé ṣùgbọ́n àṣẹ ń bẹ lẹ́nu wọn ọjọ́ wọn ibi láti tó ń ṣàwádà sá ó ṣe alágbẹ̀dẹ ọ̀run ló bá ti sọ báyìí ó ń wá ní èmi ló kù tó bá nínú sí báyìí ní ọwọ́ Sokoti sọ ti bẹ́ẹ̀ lọ. Bàbá wọn láti ó yá ìgbàdúrà fún bàbá ti sọ ẹ bá bàbá rẹ ká lè gbọ́ tá à ń sọ. Ẹ ra ma ẹ ra mọ́ mi ẹ ra ma. No ma ẹ wá jókòó ma ẹ wá jókòó ma ẹ wá jókòó ma. Seriously. No problem. Bàbá mi no problem. Ṣé rí ìgbàgbọ́ tó máa ń ṣiṣẹ́ nígbà mi? Bọ́n ṣe ń sọ lẹ́yìn pé wòlíì oṣù tó parí ẹ̀rí. Wọ́n ń sọ bíi pé wọ́n ti láwọn kan tí ó ra kìíní yẹn. Ẹni oṣù tó parí wọn wò bẹ́ẹ̀ mi ṣe darí mi ni Ọlọ́run torí sẹ́rí ká ní ìjọ yẹn ká lè mi gangan ní owó mo fi Ọlọ́run nínú àṣẹlẹ̀ ní ọjọ́ yẹn ní òkè máa lọ ra mọ́tò màdánù wa. Ìgbàgbọ́ tèmi náà wá síìkì mọ́ wọ́n ń sọ ní ìmẹ́rin ní ilé gbọ́dọ̀ wọn lọ́dún mọ́ ní ẹ̀kí bàbá yìí kí ni ẹni sáré ríran ni. Ó ṣe wá náà ni wọ́n ríran ni. Inspiration ló ṣe jáde sí owó èyí sí ẹni tó jẹ fọkàn sí táwọn ayé ń fẹ́ gan ló dẹ̀ ìmájẹ ẹ̀jẹ̀ fún lọ́wọ́. Bọ́lá náà ti máa. Ṣé ẹ̀mú kò ní ẹgbẹ́ màdàmí ẹgbẹ́ mọ́ wá last. Ẹ ṣé bàbá. Ọmọ nǹkan tó ti sà. Ẹ ṣé onímọ̀ last. Màdàmú yẹn ni wọ́n mú wá last. Ó ti kọ́kọ́ wá. Wọ́n dá padà. So ẹ̀yin tó wá kó níbi tẹ̀ wá ní ẹ wá lọ bá wọn ní eré àbí tó ń jókòó sí ṣé kọ̀sẹ́nì kan fẹ́ bí wọ́n wá ní náà ìgbà yẹn ló tún fẹ́ padà wá lélẹ̀. Náà mo ló wá dé orí láì yẹn last. Àwọn ẹ̀dẹ̀ wá sùúrù bò. Mo ló wá tó last láì yẹn. Wọ́n lè ti dúró pé yóò ṣàlá lóògbà. Nǹkan tó nǹkan wá múwèé bọ̀ wá fún. Tó múwèé bọ̀ wá. Pẹ̀lú ìgbàgbọ́. Jẹjẹ máa pè kò bá má rí mi lé ní. Fún ọtí wọlé tẹ́ ìgbé ẹsẹ̀ ń dùn wọ́n tó. Bí táwọn yẹn ti ń rọ́pọ́n fẹ́ rí wọn, kò ní dọ́kàn tèrò máa lẹ́nu wọ́n jẹ́ máa lọ lé. Kódà àtòrí ẹ̀ mú fi lọ bá mọ́mì wa nínú mọ́tò yá. Èyí náà bá mi dá sí gan. Ẹ ṣé mọ́mì. Ìdàgbà kò ní tán lọ́wọ́ yìí. Àdúrà mi fún ẹ ni pé sọ́rí kò ti di bàbá àjọ. Àdúrà mi fún yín ni pé
Olúwa sọ agbára Àmín lórúkọ Jésù. ìmọ̀ya máa ga sí. Àmín lórúkọ Jésù. Èmi tó bá fà báyìí ní orúkọ Jésù ọwọ́ àmọ́. Àmín Jésù. Èyí tó bá sọ wípé o ò fẹ́ Ọlọ́run níbẹ̀. Àmín. Mo ní láàmú bá. Àmín. Wọ́n ní gbé ẹ pamọ́ bèrè. Wọ́n tó wá ní gbé ẹ pamọ́ kan pa ẹ́. Àmín. Iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ máa tẹ̀síwájú. Àmín. Gbogbo àwọn tó ti wà láyé lórúkọ wọn ò bàjẹ́ Ọlọ́run ní orúkọ yẹn. Àmín Jésù.